ẹ káalẹ́ gbogbo lè ṣiṣẹ́ wà lókè látòrí Odùduwà TV rédíò a ní ìròyìn pàtàkì kan fún yín tí a máa fẹ́ kí ẹ tẹ́tí sí. àwọn ọlọ́pàá wọ́n ń béèrè fún arákùnrin tẹ̀ ń wò lórí fọ́nrán yìí wọ́n pe orúkọ ẹ̀ ní Owodunni Ibrahim aka Primeboy. wọ́n ti gbé owó lé lórí tí ó jẹ́ owó ńlá. wọ́n ti gbé $1 million rẹ̀ pé ẹni tó bá mọ ibi tó bá wà o pé kí wọ́n ké sí àwọn ọlọ́pàá torí wọ́n ti pè pé kó wá bá wọn sọ̀rọ̀ àmọ́ kàkà kó wá ṣe ló sá ó lọ sápamọ́ síbi kan. wọ́n dẹ̀ wá ti wá gbé owó lé lórí. wọ́n ti ṣe bí wanted fún pé àwọn tí wọ́n ń wá wọ́n ti gbówó lé lórí pé ẹni tí ó bá mọ ibi tó wà o àwọn ṣetán láti lè sọ ibi tó wà àwọn á fún onítọ̀hún ní $1 million fún iṣẹ́ tó ṣe láti fi sọ ibi tó wà fún àwọn. sọ̀rọ̀ mi yẹn mo kàn fẹ́ sáré ṣe nǹkan kan sí ẹ má bínú mo fẹ́ wo nǹkan kan ni. mo ń bọ̀ o mo kàn bẹ́ ṣáà fún ìṣẹ́jú kan. so ń dáná ẹ má bínú ẹ má bínú mo kàn ń yẹ̀ wò ni. okay so àwọn ọlọ́pàá ń wá wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ so wọ́n ń wádìí ibi tó wà tẹ́ bá mọ̀ wọ́n ṣetán láti fún yín ní $1 million. ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí wọ́n sọ lórí TVC ń pa ẹ jẹ́ ká gbọ́ ní ṣókí ẹ ṣeun. Owodunni Ibrahim aka Primeboy wanted in connection to the death of Olorun Aloba aka Mohbad. This was contained in a press statement made available to TVC News and signed by Benjamin Hundein. The police said this move is necessary following his failure to honor police invitation successfully sent to him since the commencement of investigation into the circumstances leading to the death of Mohbad. Yeah. According to the police, Primeboy is approximately 1.64 meters tall. He's male, dark complexioned with tribal marks and Yoruba by tribe. His last known address is Third Power, Okeletu in Ikorodu area of Lagos. Also, a bounty of $1 million has been offered by the Commissioner of Police, Lagos Command, that's CP Idowu Owonwa, for anyone with useful information that would lead to his arrest. If seen, residents, citizens are urged to contact the nearest police station or call 0803-688-5727. Ṣeun lẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ lè pè tẹ́ bá mọ ibi tó wà tí ẹ sọ fáwọn ọlọ́pàá nọ́mbà tẹ́ lè pè ní màá dárúkọ fún yín lẹ́ẹ̀kan sí màá dárúkọ nọ́mbà yẹn fún yín mo kàn fẹ́ kárí ojú ẹ̀ ni nọ́mbà tẹ́ lè pè tí ẹ bá ti rí òun ni a máa fi hàn yín sí nọ́mbà yẹn máa jáde sí nọ́mbà yẹn ni 00234 àbí +234 803 lẹ́ẹ̀kan sí +234 803 688 5727 lẹ́ẹ̀kan sí +234 803 688 5727 tẹ́ bá ti mọ ibi tó wà tẹ́ bá ti sọ fún àwọn ọlọ́pàá tẹ́ bá ti mú wọlé kán á bí ní ìbéèrè wọ́n á lè san $1 million fún yín gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. tó àrùjù báyìí lọ ẹjọ́ jẹ́ ká gbìyànjú tẹ́ bá mọ ibi tó wà tètè sọ fún wọn torí a fẹ́ mọ ikú tí ó pa Mohbad kí Ọlọ́run fọ̀run kẹ́. gbogbo àwọn tọ́lẹ̀ wọ́n ti pe Sam Larry òun ti wá wọ́n ti pe Naira Marley àwọn náà ti wá ìyẹn Azeez Fashola wọ́n ti pe wọ́n kejì Sam Balogun ẹni tí ìwà ń sìn ní Owodunni Ibrahim aka Primeboy kó wá ṣàlàyé ààrẹ àrùjì bá àdọ̀ sí wà lókè látòrí Odùduwà TV rédíò bàbá sì ti ń gbọ́ ìrìn lórí ọ̀rọ̀ náà àtúnfi tó gbò wá létí bàbá ṣe ń gbọ́ ètò ìyẹjọ bá a máa subscribe sórí Odùduwà TV rédíò 2 wa Odùduwà TV rédíò àti season 9 náà ẹ bá a subscribe ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà kan náà tẹ bá ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ bá wa pín káàkiri ẹ ṣeun ó dìgbà kan ẹ ṣeun ó dàbọ̀.